ṣe wá fẹ́ bọ̀ wọ́n fẹ́ lè ní nǹkan ló máa ń sábà mú ìlú tí mo ti àbí nígbà tá lára tèmi bá ti lára rẹ̀ kí ló dé tí mo sọ pé kó ẹ̀sùn pọ̀ mi àti pé olólùfẹ́ méjì ò gbọdọ̀ máa kórìíra àwọn ará wọn. So I love you baby. So you like to almost like Ay, sọlẹ̀ fún mi jọ. Sọlẹ̀ fún mi jọ. So, o tún dá òórùn ìyàwó ẹ̀. Okay. O sì ń pass àwọn exam. Now, mo ní 500,000. Látọ̀dọ̀ mo ní 500,000. Àjọ ìtòyọ̀ náà ní ṣorí burúkú. Mo ti fẹ́ rí 500,000. Mo ti ṣe 30,000 kó mo ti fẹ́ rí 500 ẹjọ́ ṣàánú mi. Ẹ ṣàánú mi ẹjọ́ ìtòyọ̀ náà. O ṣiṣẹ́ 30,000 naira bí o ti ṣe tán olóńgbò wẹ̀jí ká lọ yanjú ẹ̀. Yanjú ẹ̀ bá wo torí ọlọ́ láìṣẹ́ rọ ẹjọ́ ẹ ṣàánú mi. Mo dárò tèmi gbọ́ mi. So, you go back home to your wife.